Abinibi ó yàtọ̀ sí ability. Abinibi TV, we are the culture. A bí Adebisi Idikan ní ọdún 1882 ní àsìkò tí ààrẹ Látòṣà tó ń jẹ lọ́wọ́. Ní Efon-Alaye ni ó ṣe ti ṣẹ̀ wá sí ìlú Ibadan. Bí ó ṣe dé ìlú Ibadan, ilé Lánàṣẹ ni ó dé sí. Adebisi ní ẹ̀gbọ́n méjì níwájú, ìyẹn Adeoti àti Adetinrin. Adesina ni ó kọ bàbá wọn, tí ó sì jẹ́ oníṣòwò aṣọ òfì àti ẹni tó máa ń pawọ́dà. Títàn fi yé wa pé ó jẹ́ ẹni tó máa ń pawọ́dà fún Alaafin àti Ìbà ní ìgbà yẹn. Gbogbo ìgbà yẹn Adebisi gbà tó fi owó aṣọ òfì ni Adebisi máa ń ṣe pẹ̀lú àwọn ẹ̀gbọ́n rẹ̀, tí wọ́n sì máa ń gbé káàkiri gbogbo ìgbèríko káàkiri, tí wọ́n fi máa tún gbé kọjá ìlú Ìbàdàn ní àwọn ìlú bíi Ìwó, Ilé Ogbó, Ìkirè, Òṣogbo, Ifẹ̀, Oǹdó àti àwọn ibòmíì tó fi dé Benin. Ní gbogbo ìgbà yẹn, nígbà tí Adebisi yóò fi di ọmọ méjìdínlógún, ìyẹn 18 years, ó ti di èèyàn pàtàkì tó sì ti rí owó tówó ti dé, torí gbogbo ìgbèríko ni wọ́n ti mọ̀ fún iṣẹ́ aṣọ òfì, débi pé gbogbo ibi tó bá dé òun ni wọ́n máa ń bá rà tówó sì ti dé. Ní gbogbo ìgbà yẹn ló sọ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ wípé kí wọ́n lọ jókòó, pé gbogbo jíjẹ mímu òun ó máa gbé. Ní ìgbà yẹn tí owó yẹn dé, ó tún yẹ̀bá kúrò ní ìdí iṣẹ́ aṣọ òfì, ó lọ sí ìdí iṣẹ́ ọ̀gbìn. Ní ibẹ̀ ni ó ti lọ ra ilẹ̀ ńlá kan tí ó gbọ́ pé ó tó bí 250 to 400 acres sí ìlú Àṣìpá ní Màmú ká tó dé Ìjẹ̀bú. Ó kọ́ oríṣiríṣi ilé náà síbẹ̀ fún gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ tó bá mójútó nǹkan àgbẹ̀. Nígbà tí àsìkò dé tóun náà rí pé kíní ti gbòòrò níbi owó kòkó tó gbìn sí Màmú, tọ́lọ́run ṣe jẹ́ kí ó máa gbèrú dáadáa, tó rí owó, ó tún ra ilẹ̀ sí Àpáta ní Ìbàdàn, ibi tó tún ti ṣe òwò kòkó míì, tó tún ti gbin òwò kòkó míì sí ibi bẹ̀. Àwọn ẹgbẹ́ oníkòkó wọ́n fi oyè dá lé ọlá nígbà wọ́n rí àṣeyọrí ẹ̀ nínú iṣẹ́ ọ̀gbìn kòkó yìí. Wọ́n fi jẹ Giwa Egbe. Ẹ rí i pé tẹ́ bá rí orúkọ Adebisi, tẹ́ bá rí àkọlé tó wà níwájú ilé Adebisi, tẹ́ bá wọlé ẹ rí i pé wọ́n kọ SAG, ìtumọ̀ ẹ̀ ní Sanusi Adebisi Giwa. Giwa yẹn, ìtumọ̀ Giwa yẹn ni pé head of the society, olórí ẹgbẹ́, tí wọ́n fi jẹ àwọn olówó kòkó bíi ẹgbẹ́ rẹ̀ ńgbà náà, àwọn bíi Otiti, Ekolo, Afuleyin àti bàbá Aládìméjì láti ìsàlẹ̀ Ìjẹ̀bú àti Adéyẹmọ Òwúbúwọ́ láti Òpóyè Ọ̀sà. Adebisi jẹ́ ẹlẹ́yinjú àánú ọkùnrin. Ìtàn dẹ̀ jẹ́ kó yé wa pé ní gbogbo ìgbà yẹn tí àwọn ìbò amúnisìn ní òkè Mọ̀pó tí wọ́n ṣe ní dandan fún gbogbo ẹni tó bá ti tówó orí san, pé kó máa san owó orí ní ìgbà yẹn. Ẹ dẹ̀ pé gbogbo àsìkò tá à ń wí, àgbẹ̀ ní iṣẹ́ àwọn èèyàn wa tó pọ̀ jù nílẹ̀ Ìbàdàn gbà náà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò lè san owó orí. Ẹni tí wọ́n bá sì ti mú gbà yẹn, ó di ọgbà ẹ̀wọ̀n ní Mọ̀pó. Ẹni tí wọ́n bá sì ti mú sí ọgbà ẹ̀wọ̀n Mọ̀pó, ó máa ń le láti gba béèlì rẹ̀, torí ọ̀pọ̀ tí yóò lọ bẹ̀ náà, àwọn náà wọ́n jẹ́ ẹni tó jẹ gbèsè owó orí. Ní àsìkò ìgbà yìí la gbọ́ tí ọmọ baálẹ̀ kan tí ó ní òun ò lè máa fojú àwọn èèyàn òun kó máa gbé wọn, kó máa fìyà jẹ wọ́n, kó lọ tì wọ́n mọ́ ẹ̀wọ̀n, kó máa fìyà jẹ wọ́n ṣojú òun, ló fi parẹ́ ní ìgbà yẹn. Ìyẹn ọmọ baálẹ̀ Òrùwùsì, Balógun Ọlá
torí ó ṣe ọkàn akin pé òun ò lè jẹ́ kí wọ́n máa fìyà jẹ àwọn akẹgbẹ́ òun, kó máa tì wọ́n mẹ́wọ̀n, kó máa nà wọ́n, kó máa tì wọ́n lọ́pọ̀pọ̀n, ló fi gba ẹ̀mí ara ẹ̀ ní ìgbà yẹn. Ìfi tipátipá para ẹni Balógun Ọlá, ìyẹn tó jẹ́ ọmọ baálẹ̀ Òròwùsì, ni ó jẹ́ kí àwọn Ìbàdàn gbà yẹn wọ́n mọ̀ lára, ni wọ́n fi fún ní oyè kò bọ́mọ jẹ́, pé ẹni tí ò bọ́mọ jẹ́ ni. Ní gbogbo ìgbà yẹn náà sì máa ń kọ orin tí wọ́n máa ń kọ nígbà yẹn pé owó orí dòde, ó dòde ò bàbá wa ló kọ́kọ́ san. Owó orí dòde, ó dòde ò bàbá wa ló kọ́kọ́ san. Àwọn ọdẹ tí ò san ò wọ́n ń bẹ̀ láti mọ́lé ní Màpó. Àwọn ọdẹ tí ò san ò wọ́n ń bẹ̀ láti mọ́lé ní Màpó. Gbogbo ìgbà yẹn inú Adebisi ò dùn bí wọ́n ṣe ń ṣe àwọn èèyàn ní ìgbà yẹn. Ó dẹ̀ jẹ́ Adebisi jẹ́ gbogbo ìgbà yẹn ó ní gbajúmọ̀ ní ìlú Ìbàdàn nígbà yẹn tó kọ́kọ́ lo mọ́tò yàtọ̀ sí àwọn oríṣiríṣi ẹṣin rẹ̀ tó ní tó máa ń gbé jáde. Òun ló kọ́kọ́ lo mọ́tò nígbà yẹn. Ní ìjọ́ kan Adebisi pé àwa ẹṣin rẹ̀ tó máa ń wọ ẹṣin fún ìyẹn Ládí méjì pé kó wọ ẹṣin níwájú mọ́tò òun, pé kó jẹ́ káwọn lọ sí Màpó. Wọ́n lọ rí ọ̀gá àwọn tó ń gbowó orí ní ìgbà yẹn, ìyẹn ní Màpó. Ó sì lọ bá ní ọ́fíìsì rẹ̀. Adebisi bá a sọ̀rọ̀, ó ní gbogbo owó orí ọmọ Ìbàdàn tó bá ti bàlágà òun fẹ́ mọ̀ san. Arákùnrin tó bá ń bẹ̀ wá nípa, ṣé ẹ mọ ìtumọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí? Gbogbo owó orí àwọn tó bá ti bàlágà. Ó lóun mọ tó ń sọ. Ó ní gbogbo owó orí ẹni tó bá ti bàlágà ní Ìbàdàn, ó fẹ́ kẹ́ mọ́ fìyà jẹ àwọn èèyàn, pé bóun ṣe rí wọn tẹ́ ń fìyà jẹ wọ́n yìí kò dùn mọ́ òun nú. Ọlọ́run ti dé, òun sì ṣetán láti fi ìmọ̀ oore hàn sí àwọn ọmọ èèyàn pé Ọlọ́run ṣoore fóun, pé kóun má fi pamọ́, pé gbogbo ọmọ tó bá ti tówó orí san nílùú Ìbàdàn òun ó mọ̀ san. Láti ìgbà yẹn wá rè àwọn òṣìṣẹ́ Màpó tó wà fún ètò àwọn tax officer ńgbà yẹn, wọ́n wá calculate gbogbo owó. Àwọn colonial officer yẹn wọ́n á calculate gbogbo owó, wọ́n á ṣì yẹn pé wọ́n á ṣírò gbogbo ẹ̀ pọ̀. Gbogbo owó tó orí bá jẹ, tó orí gbogbo àwọn tí wọ́n bá jẹ owó orí, gbogbo orí tó yẹ kí gbogbo àwọn ọmọ tó ti bàlágà ìlú Ìbàdàn kó san. Ìdíkan ní Adebisi ni wọ́n ti wá ń gbà tí ó sì pé fún wọn tí ó san gbogbo orí wọn. Ìtàn fi yé wa pé ẹlẹ́yinjú àánú gidi ni, kì í fẹ́ kí ìyà jẹ ọmọ èèyàn, ó sì pẹ́ bí ó kó gbogbo èèyàn mọ́ra. Ní gbogbo àsìkò yìí ní Ìbàdàn ti ní àwọn olókìkí, àwọn olówó ńláńlá méjì tí wọ́n sì jẹ́ ọ̀rẹ́ ara wọn. Ìyẹn Sàlámì Àgbájé tí a bí ní ọdún 1880 tó wá láti Arówódù, tí wọ́n ṣẹ̀ wá sí Ìbàdàn láti Ìṣẹ̀yìn. Ìyá rẹ̀ jẹ́ ọmọ bíbí Ìbàdàn. Ìtàn tí ẹ fi yé wa pé Sàlámì Àgbájé pé bí télọ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀, gbà tó yá ó ṣiṣẹ́ dírẹ́fà, gbà tó ṣáyà ó bọ́ sí ó ṣàtúnṣe àwọn iṣẹ́ lóríṣiríṣi. Nígbà tí owó dé, a gbọ́ pé gbogbo àwọn kíní tí wọ́n fi ṣe àwọn igi nǹkan kan tí wọ́n fi ṣe Lagos Ìbàdàn railway ní 1898 sí 1901, Àgbájé òun ló pèsè ẹ̀ fún wọn, òun ló kólẹ̀. Kì í ṣe pé ó fún wọn, òun ló ń tà tó ń supply wọn gbà yẹn. Ní gbogbo ìgbà yẹn tí owó ti dé sí ọwọ́ Àgbájé náà, òun náà tún wò pé bó ló lè yàbàrà sí, òun náà yàbàrà sí ìdí kòkó. Àmọ́ gbogbo ìgbà yẹn Adebisi ń fowó ṣàánú tiẹ̀ ni, òun máa ń fowó ṣàánú ni. Àmọ́ gbogbo ìgbà yẹn Sàlámì òun fi owó, ó máa ń rán àwọn ọmọ, òun fowó kọ́ wọn ní ìwé ńgbà yẹn. Tó yẹ pé a ti gbọ́ pé ó ní Sàlámì ní ó kọ́ pèsè oyè medical doctor àkọ́kọ́ ní ìlú Ìbàdàn yẹn, Dr. Saka Anthony Àgbájé.
àkọ́kọ́ kàwé gba oyè ìyẹn university graduate ní Ìbàdàn gbà náà. Orúkọ ẹni a máa jẹ́ Alexander Babatunde Akinleye. Ní 1912 ìyẹn dá iléèwé tí à ń pè ní Ìbàdàn Grammar School sílẹ̀ ní 1913 tí méjì nínú ọmọ Adebisi Idikan tí wọ́n sì lọ bẹ̀, ìyẹn Azeez Zakaria àti Salawu Adebisi, tí wọ́n sì lọ sí iléèwé gíga yẹn tí wọ́n jáde ní Ìbàdàn Grammar School. Ní ọjọ́ kan la gbọ́ pé Bishop Akinyele ó lọ bá Adebisi, Adebisi ní àlejò láti sọ fún Adebisi pé kó ṣe kí ká bá àwọn ọmọ rẹ̀ náà, àwọn ọmọ rẹ̀ méjì ká bá wọn ṣe ilé ẹ̀kọ́ wọn gbà wọ́n ti jáde iléèwé gíga, ká bá wọn ṣe ilé ẹ̀kọ́ wọn sí ìlú òyìnbó, ìyẹn ìlú Europe. Àmọ́ Adebisi nígbà yẹn òun gbàgbọ́ pé ntòwó bá ṣe tì í pé òun ò fẹ́ kí ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kó ṣe pé nǹkan tó dáa ló wá bá ń fún, àmọ́ òun ò fẹ́ kọ́ ọmọ òun kó rìnrìn àjò tóun ò ní lè fojú kàn wọ́n, tó jẹ́ nìkan tó kọ́ ọmọdé tó kọ́ ọmọ mọ́ra tóun ò ní lè fojú rí, tí wọ́n wà lọ́mọ lo ọmọ òun lòkulò pé èló wọ́n fẹ́ fún wọn tí òun ò lè fún wọn, tí òun ò lè bá fún àwọn ọmọ òun torí pé gbogbo àyẹn owó wà, ọlá wà ń gbà yẹn pé òun ò fẹ́ kọ́ ọmọ lọ́mọ ṣe ẹrú ní ìlú òyìnbó. Ní Adebisi bá fi kí Bishop Akinyele pé ó ṣe òun dúpẹ́ lọ́wọ́ rẹ̀, àmọ́ àwọn ọmọ òun ò lè lọ́mọ ṣe ẹrú ní ìlú òyìnbó pé kò sí tí wọ́n fẹ́ fún wọn, kò sí tí wọ́n fẹ́ gbà tóun ò lè fún àwọn ọmọ òun náà bíbí pé òun dúpẹ́. Ní ọdún 1920 àwọn Myla Brothers láti United Kingdom wọ́n dé sílùú Ìbàdàn láti wá ṣe òwò nílùú Ìbàdàn. Wọ́n wá ẹni tí ó jẹ́ èèyàn pàtàkì tó lówó nílùú Ìbàdàn tí wọ́n lè bá ṣe òwò pọ̀. Ìgbà yẹn ẹ̀sìn ọ̀pá Adebisi òun ò kàwé, àmọ́ ó ní àwọn tó gbà sẹ́gbẹ̀ẹ́, àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tí wọ́n mọ̀wé, ó ní secretary tí wọ́n mọ̀wé tó ń sanwó fún. Ní gbogbo ìgbà yẹn àwọn Myla Brothers wọ́n ti mú Adebisi bí ọ̀kan gbòógì tí tọ́jà wọn bá ti dé òní ó mọ̀ bá wọn tà, ní ó mọ̀ tà, ló mọ̀ iye àwọn tí ó tà fún, ló mọ̀ bí ó ṣe ṣe. So ìgbà yẹn tọ́jà wọn bá ti dé báyìí ọwọ́ Adebisi ní ó dé sí tó yẹ pé owó yẹn wá dé débi pé Adebisi jẹ́ ọ̀kan pàtàkì bí shareholder nínú iléeṣẹ́ multinational company Myla Brothers tí tó padà yí orúkọ padà sí United African Company ìyẹn UAC. Adebisi ńgbà tó rí pé owó ti dé, ọlá ti dé, tí gbogbo ẹ ti dé, ó rò pé nǹkan tó kù ní kóun náà joyè ní ìlú Ìbàdàn. Ó lọ bá Baálẹ̀ Ṣítù ní 1924 bóun fẹ́ joyè. Tínú Baálẹ̀ Ṣítù sì dùn sí nǹkan tí ó gbọ́ pé oyè tọ́ sí ọ lóòótọ́. Àmọ́ nígbà tó di ọdún 1925 ní May wọ́n yọ Baálẹ̀ Ṣítù. Alaafin Ọ̀yọ́ nígbà náà Ọba Ṣíyánbọ́lá Ládìgbòlù ó ní àwọn ọwọ́ Baálẹ̀ Ṣítù wọ́n láwọn wà kọ̀ọ̀kan wọ́n ṣáà yọ wọ́n nígbà yẹn. Ìgbà tí wọ́n yọ Baálẹ̀ Ṣítù wọ́n gbé lọ láti Ṣakí, wọ́n gbé lọ sí Ṣakí, wọ́n gbé Baálẹ̀ Ṣítù lọ sí Ṣakí nígbà yẹn. Nígbà tó di 26 of November ní 1926 wọ́n fi Adebisi jẹ oyè aṣáájú Baálẹ̀ Ìbàdàn. Ní on the 26 of November 1926 wọ́n fi Adebisi jẹ oyè aṣáájú Baálẹ̀ of Ìbàdàn. Ìyẹn ni pé ó gun òkè mẹ́wàá wọn gbégun, ìyẹn ni pé wọ́n fò mẹ́wàá fún òun nìkan nítorí pé wọ́n mọ rírì rẹ̀ nílùú Ìbàdàn, wọ́n fi bu iyì kún. Ní 1926 ní November 26 wọ́n fi Adebisi jẹ oyè aṣáájú Baálẹ̀ of Ìbàdàn land. Wọ́n gbé fò mẹ́wàá ní apá ọ̀tún Olúbàdàn ni wọ́n fi jẹ ní ìgbà yẹn. Ní ọdún 1925 ní June
ni wọ́n fẹ́ lọ fi ṣe foundation stone of Mapo hall, bí wọ́n ṣe fẹ́ fi ètò kíkọ́ Mapo lélẹ̀ ní ọdún yẹn, tí wọ́n fẹ́ fi kọ́ ọdún 1925 June, tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ foundation Mapo ní kíkọ́. Ó ní láyé ọba Alaafin Ṣiyọ̀bọ́lá Ládìgbòlù àti British resident Captain W.A. Ross. Adebisi dé ibẹ̀. Nígbà tó sì dé ibẹ̀, Adebisi wọ aṣọ iyebíye, ó wọ fìlà oníyebíye tó jẹ́ pé gbogbo nǹkan tó wọ̀ ńjọ́ yẹn ó mú orí gbogbo àwọn tó wà ńbẹ̀ wù, débi pé Adebisi gba ìtumọ̀ gbogbo àwọn òyìnbó tó wà ńbẹ̀, British resident tó wà ńbẹ̀ àti Alaafin Ṣiyọ̀bọ́lá. Ó gba ètò mọ́ wọn lọ́wọ́ débi pé Alaafin ó bínú fi Ìbàdàn sílẹ̀ ni, torí ariwo ti pọ̀ lórí Adebisi. Bó ṣe dé làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń pariwo. Ó dùn Alaafin Ládìgbòlù nígbà yẹn. Ó bínú kúrò ńbẹ̀ lọ sílùú Ọ̀yọ́. Àwọn Alaafin Ládìgbòlù nígbà tó bínú kúrò níbẹ̀, ó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ó fi ọ̀rọ̀ lé Baálẹ̀ Ṣítù pé ó pa Baálẹ̀ Ṣítù ní àṣẹ pé Adebisi gbọ́dọ̀ rí òun ní Ọ̀yọ́ níjọ́ kejì, pé tó bá lẹ̀ ń bọ̀ kún ó jọ máa bọ̀ pẹ̀lú Baálẹ̀ Ṣítù, pé kó sì rí dájú pé gbogbo nǹkan tó ń wọ̀ ńjọ́ yẹn táwọn èèyàn fi ń pariwo ní Mapo ńgbà tó dé, gbogbo nǹkan yẹn ni kó kó bọ̀. Àmọ́ gbòdì ìjọ́ kejì, Adebisi rí pé ewu wà nù kínní tó ń bá lọ. Bàbá yìí ló bínú lọ, ewu wà ńbẹ̀ tó ń bá ní kóun lọ. Nígbà tó yá, ó wá fi ọ̀pọ̀lọpọ̀ aṣọ, wọ́n fi tírọ́ọ̀kì, wọ́n fi lóòdù ọ̀pọ̀lọpọ̀ aṣọ, àwọn oúnjẹ, ogun tó jẹ ń jẹ, ogun tẹ́nu ń jẹ, àwọn ọtí ẹlẹ́rìndòdò, àwọn wáìnì gidi, àwọn ọtí gidi, àwọn ọtí ńláńlá, àwọn aṣọ ńláńlá, bàtà ńláńlá. Ó wá ní kí ẹ̀gbọ́n rẹ̀, ìyẹn Adetinrin, tí yẹn fine tó dà bí ègbín, ó ní kó tẹ ọkọ̀ létí kún ó jọ lọ pẹ̀lú gbogbo ẹrù tó ń fi ránṣẹ́ sí Alaafin Ládìgbòlù ńgbà yẹn. Àmọ́ inú Alaafin ìgbà yẹn dùn, ó sì ní kí wọ́n bọ̀ ń kí. Lẹ́yìn ìgbà yẹn ni a gbọ́ pé Adebisi gangan fúnra rẹ̀ lọ, tí wọ́n sì fi tìlù tìfọ́n tí wọ́n fi kí káàbọ̀. Láti ìgbà yẹn náà ló ti di ọwọ́ ọ̀tún Alaafin Ládìgbòlù, tí wọ́n sì di ọ̀rẹ́ àtàtà, tí wọ́n sì jọ ń bára wọn ṣe. Lẹ́yìn ìgbà tí Adebisi tí wọ́n ti gbé fún sípò kọkànlá ní láìn ọ̀tún Olúbàdàn, nígbà tó di ọdún 1936, ọba Abbas Okunọlálẹ́ṣinlọ́yẹ́ tíyẹn gbapò lọ́wọ́ ọba Oyèwọlé Ìfọ̀kọ̀ ní 1930 gẹ́gẹ́ bí Olúbàdàn, ló fi Adebisi jẹ oyè Àṣìpa ní ìlú Ìbàdàn, tó jẹ́ kù nǹkan díẹ̀ láti jẹ Olúbàdàn, tó kù àwọn ipò díẹ̀, àwọn àkàsọ̀ díẹ̀ láti jẹ Olúbàdàn. Lẹ́yìn ìgbà yẹn la gbọ́ pé ọba Abbas Okunọlálẹ́ṣinlọ́yẹ́, nígbà tó mọ rírì owó tó ń bẹ lọ́wọ́ Adebisi àti bó ṣe jẹ́yàn pàtàkì, ní ẹ̀yìn ìgbà yẹn la gbọ́ pé ó fi ọmọ bíbí rẹ̀ obìnrin kan ta Adebisi ní ọrẹ, tó dẹ̀ tún gbé Adebisi fò lẹ́ẹ̀mẹ́ta, ipò mẹ́ta, àkàsọ̀ mẹ́ta Adebisi tó gùn nínú oyè ọ̀tún Olúbàdàn láàrin ọdún 6. Bí Adebisi ṣe rí Mapo, bí wọ́n ṣe fẹ́ kọ́ ló wù ọ́ náà lórí ní ọdún 1995 láti bẹ̀rẹ̀ títí ẹ̀ ní ọdún 1927, tó ti dàbí Mapo, tó yẹ pé àwọn tí tó kọ́ bíbẹ̀ yẹn, tó yẹ pé téèyàn bá fẹ́ rí irú ilé báyẹn, ó tún dìlú òyìnbó, bẹ̀lẹ̀ yóò ti rí gbogbo àwọn bí wọ́n ṣe kọ́ ilé tó dáa, bí wọ́n ṣe kọ́ tó dáa, tó rẹwà, tó tóbi, tó jẹ́ mansion. Irú àwọn bí ìlú òyìnbó, àwọn Europe lèèyàn tún ti lè rí irú ilé bẹ́ẹ̀. Ilé yẹn jẹ́ ilé ńlá, ó jẹ́ ilé ńlá
nígbà yẹn tó dẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n lò tí wọ́n fi kọ́ ìtàn tiẹ̀ jẹ́ kó yé wa pé ọdún 5 ni wọ́n fi season igi tí wọ́n lò fún ibẹ̀ náà fi tọ́jú igi yẹn pẹ̀lú àwọn oríṣiríṣi kẹ́míkà tẹ́ bá débẹ̀ gan báyìí nísìn kò yínrín débi pé nǹkan jẹ́ ń bẹ̀ láti ìgbà yẹn. Tẹ́ bá dẹ̀ ń wọlé ẹ rí àkọmọ̀nà kan ní òkè tó dàbí dome báyìí, triangular dome báyìí tí wọ́n fi erin ṣe bí logo rẹ̀ sí lókè tí wọ́n kọ SAG sí ìtumọ̀ ẹni Sanusi Adebisi Giwa. Ẹ rí i pé mo ṣàlàyé ní àkókò pé Giwa wà nínú orúkọ Adebisi. Ìtumọ̀ Giwa yẹn ni pé Giwa Egbe oníkòkò tí wọ́n fi jẹ nígbà yẹn, bí aṣáájú oníkòkò Giwa tí wọ́n fi jẹ ní ìgbà yẹn. Ní gbogbo ìgbà yẹn ni wọ́n ṣí màpò ní October 5, 1929 tí Adebisi dẹ̀ ṣí tiẹ̀ kún tó dẹ̀ ṣí ilé tiẹ̀ kún tó ṣí màpò ní ìgbà yẹn. Ọkùnrin ẹnjìníà kan láti ìlú òyìnbó tórúkọ rẹ̀ ń jẹ́ Mr. Keru tí wọ́n bá fẹ́ pè wọ́n ní Keru but tí àwa Yorùbá bá fẹ́ pè á ní Keru. A gbọ́ pé àwọn ló kọ́ tó design ilé yẹn tí wọ́n design ẹ̀. Adebisi jẹ́ ẹlẹ́yinjú àánú tí ó mọ̀ pé òkè òkè lọ́wọ́ àfúnni ń gbé, tó jẹ́ nìkan tí Ọlọ́run fi ẹyinjú àánú sí ní ojú. Ìtàn fi yé wa pé Adebisi ń bọ̀ láti ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ní ìgbà yẹn, ìyẹn Tìmì Ẹdẹ. Ó ń bọ̀ láti Ẹdẹ láti ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ Tìmì Ẹdẹ. Ó rí arákùnrin kan tí wọ́n dè lọ́wọ́ dè lẹ́sẹ̀ láti Agodi prison yard. Ó dúró, ó béèrè pé kí ni ẹ̀ṣẹ̀ rẹ̀, wọ́n ní ó jẹ owó ni. Ó dẹ̀ ní kí wọ́n túlẹ̀ ìpè kí wọ́n wá gba owó. Bí wọ́n ṣe túlẹ̀ tí Adebisi san gbogbo owó tó jẹ fún ọkùnrin ó nílé Adebisi lòun ó kù sí o. Láti ìgbà náà ló ti ń gbé bẹ̀ tí Adebisi dẹ̀ dàpọ̀ mọ́ àwọn ọmọ rẹ̀. A tún gbọ́ pé lára àwọn iṣẹ́ àánú, ẹyinjú àánú, ọwọ́ àánú tí Adebisi tún fi gba àwọn èèyàn tó dẹ̀ kóyàn mọ́ra, tó jẹ́ nìkan tó jẹ́ ẹni tó láwọ́. Dẹ́rẹ́bà rẹ̀ nígbà yẹn ènìyàn máa jẹ́ Ààrẹ Ọlá. Àwọn èèyàn ọlọ́fẹ̀jọ́ rẹ̀ sùn bàbá Adebisi pé arákùnrin máa ń gbé ọ lówó, ó mọ̀ fi ń kọ́ ilé. Adebisi sọ pé wọ́n ṣe òun ó wádìí. Nígbà òdìjọ́ kejì ó béèrè lọ́wọ́ Ire Ọlá pé kó mọ̀ dé ilé tó ń kọ́. Ẹ̀rù ti ń bà, ọgbà rẹ̀ ti ń gbọ̀n. Nígbà wọn ó débẹ̀ orí ilé yẹn pé wọ́n ń kọ́ lọ́wọ́, pé wọ́n ti ń kọ́lé yẹn ní ọwọ́. Àwọn tó ń bá ṣiṣẹ́ ẹ̀rù ti bà wọ́n pé iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ọkùnrin pé bàbá yóò ní kí wọ́n lọ wólé yẹn dànù ni pé owó òun ló jí. Àmọ́ fún ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí Adebisi sọ fún wọn pé ní tó wà níbẹ̀ kí wọ́n wó dálẹ̀, pé kí wọ́n bè lọ́wọ́ Ire Ọlá pé ní tó bá fẹ́ kọ́ bó bá ṣe fẹ́ kí bẹ́ẹ̀ rí kó sọ fún un. Ojú ẹsẹ̀ ló sì ti gbá láṣẹ pé ibi tí ó máa ń kó gbogbo àwọn nǹkan ọ̀hún sí ìyẹn ní Ògùnpa, ibi tó máa ń kó àwọn ìlú tó bá fẹ́ lò sí bíi warehouse ní Ògùnpa, pé kó lọ kó ẹgbẹ̀rún búlọ́ọ̀kù àti gbogbo nǹkan tí ó fi kọ́ àwọn bíi roofing sheet, àwọn bíi páànì nǹkan pé kó lọ kó gbogbo ẹ̀ wá, kó dẹ̀ make sure pé kó rí dájú pé wọ́n parí ẹ̀, pé wọ́n lè parí ilé yẹn ní kíákíá pé kí ilé yẹn jẹ́ ilé àwòdànù tó yẹ pé Ire Ọlá kò mọ bó ṣe lè dúpẹ́. Inú rẹ̀ dùn. Ó dára àwọn nǹkan iṣẹ́ oore tí bàbá yẹn ṣe ńgbà tó wà ní ilé ayé. Ara àwọn nǹkan tá a tún gbọ́ náà ni bí ara àwọn nǹkan tí bàbá yẹn ṣe ń ti dáadáa. Ó ní pé amúgbálẹ́gbẹ̀ẹ́ bàbá Adebisi nígbà yẹn bàbá Sanusi Adebisi Giwa, ìyẹn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyẹn Adéṣọ̀kan. Adebisi pè pé yóò pè ńgbà míì ó yá máa ka gbogbo àwọn tó jẹ wá lówó. Tó bá ti ń kà báyìí á sì ń kún fún un ní ìṣáná yóò sì sùn. A ní kò sẹ́ni tó wù kó jẹ gbèsè, pé bí nǹkan ṣe rí ni. A ní gbogbo àwọn tó jẹ wọ́n lówó kún ó sùn gbogbo ìpè owó tí wọ́n fi jà wọ́n lówó kún ó sùn ná.
ara àwọn iṣẹ́ gidi, iṣẹ́ olóore tó ṣe ńgbà tó wà láyé nìyẹn. Kó kó ọmọ ẹ̀gbọ́n, kó kó mábùrò, kó kó ẹbí, kó kó ará, gbogbo àdúgbò. Jímọ̀jímọ̀ báyìí màálù ni. Wọ́n ó jẹ màálù tégun, wọ́n ó dẹ nílé ẹ̀. Ilẹ̀kùn rẹ̀ sí títì wọ́n ṣí lẹ̀ ni. Gbogbo èèyàn ló ń wọlé láti wá bùnmu, láti wá bùnà ní ọ̀dọ̀ Adebisi. Yàtọ̀ sí pé Adebisi tún jẹ oyè nílẹ̀ Ìbàdàn. Ní ọdún 1936 náà tún fi Adebisi jẹ President of the Ibadan Land Court ní 1936. Adebisi ó ṣe àìsàn ráńpẹ́ ló fi lọ bá dókítà rẹ̀, ìyẹn Dr. Dawat nílùú Èkó. Dr. Dawat tó jẹ́ onítọ́jú rẹ̀ ló sọ fún pé kó ní ìsinmi, pé kó sinmi díẹ̀ fún bóyá bí ọ̀sẹ̀ bíi mẹ́ta ní Èkó, pé láti máa yẹ̀wò, láti máa ṣètò ìlera fún, láti máa tọ́jú ẹ̀. Adebisi wá wò pé owó wà, gbogbo ẹ̀ wà, orí oyè lórí òun gbogbo ọ̀sùn ta. Ibẹ̀ l'Adebisi ti ra ilé sí Èkó torí ọ̀sẹ̀ mẹ́ta tó fẹ́ lò ó pé òun lè mọ sùn ta. Orí oyè, orí ọlá lórí òun ló fi wá ra ilé sí Èkó. Ilé ẹ̀ wà ní nọ́mbà 34 White Man Street, Èbúté Mẹ́ta nílùú Èkó. Nígbà tó di ọdún January ní 1938, wọ́n kó gbogbo ìwé àwọn tó jẹ Adebisi ní gbèsè wá, tó jẹ ní gbèsè, ó sì yá, ó dáná sun wọ́n láì jẹ́ kí wọ́n mọ nǹkan kan. Lẹ́yìn àìsàn ráńpẹ́, Adebisi dágbére fáyé ní Friday, June 21, 1938, lẹ́ni ọmọ ọdún 54, ìyẹn 56 years. Adebisi ìtàn Adebisi ò ṣe é sọ tán. Ká sọ díẹ̀, ká dákẹ́ ni. Torí Adebisi àwọn nǹkan mèremère tó ṣe fáwọn èèyàn pọ̀ tó ń kálukú. Tán bá ní wọ́n máa sọ àjàjà Ìbàdàn tí wọn ò ní lè sọ tán. Ṣé ibi tó ràn lọ́wọ́ ni, ibi tó kọ́lé fún, ẹni tó ra mọ́tò fún, ẹni tó rán ọmọ ẹ̀ lọ iléèwé, ẹni tó fọmọ ẹ̀ lówó, ẹni tó fún nílẹ̀. Ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ló fáwọn èèyàn tó yẹ pé lóyún ọjọ́ òní báyìí nísìnyí ó ti di tiwọn, ó ti di tàwọn ẹbí wọn tó fáwọn èèyàn gbà yẹn. Ìgbé ayé tó dáa l'Adebisi ń gbé, tó jẹ́ kí àwọn èèyàn kí wọ́n fi ti Adebisi ṣe àríkọ́ṣe. Ẹ rí i pé ilé yẹn láti ìgbà tí wọ́n ti kọ́ kò yín jẹ́, kò ṣe nǹkan kan. Ilé yẹn ló dẹ̀ ṣe dúró yìí, lójú tá a wà tá à ń wò yìí, tó yẹ pé gbogbo ògiri, igi gbogbo ẹ̀ lójú. Ó náà fi máa sọ pé n kò lè rí bí ilé Adebisi èṣù àní kọ̀ọ̀kan ni. Kí Ọlọ́run bá kó délẹ̀ rí fún ẹni rí tó lọ. Ìyẹn Sanusi Adebisi Giwa, ilé tó filẹ̀ kó má bàjẹ́, àwọn tó fi sílẹ̀ náà kí Ọlọ́run bá dúró tì wọ́n, kí orúkọ yìí má bàjẹ́ látòrí ẹnì kankan wọn. Kí Ọlọ́run dúró tì wọ́n. Ẹ ṣé o.